ẹ̀yin lólùfẹ́ mi, wonder shall never end o. Wonder shall never end. Irú kí ni ká pélé yìí? Báwo ni ká ṣe analyze ọ̀rọ̀ yìí? Ẹ jọ̀ọ́, báwo ni ká ṣe analyze ọ̀rọ̀ yìí? Ìròyìn kan lọ́wọ́ kọ́ tó mi lọ́wọ́. Mo ka pépà yẹn. Mo ní IBB Ibrahim Gbadamosi Babangida after 32 years tó ti dórí Nàìjíríà kodò. After 32 years tó ti fa gbogbo ọrọ̀ ajé Nàìjíríà tó ti fà sẹ́yìn, tó ti mú ìlọsíwájú Nàìjíríà tó ti pẹ́ǹ díẹ̀. After 32 years ó wá jáde fún forgiveness, ó wá jáde fún ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Mi ò tiẹ̀ kó tún gbàgbọ́ ìgbà tí mo bẹ̀rẹ̀ sí ní rí lórí social media. Mo ní ó dàbẹ̀ ní pé òótọ́ lọ́rọ̀ yìí, ó dàbẹ̀ ní pé òótọ́ lọ́rọ̀ yìí. Ẹni olùfẹ́ mi, èmi ò mọ bẹ́yìn ṣe fẹ́ analyse ọ̀rọ̀ yẹn. Bí èmi ṣe lè analyse ẹ̀, òun lèmi ń sọ fún yín yìí. Ibrahim Babangida ló sọ Nàìjíríà di bí Nàìjíríà ṣe wà di èní. June 12, 1993 òun ló sọ Nàìjíríà di bí Nàìjíríà ṣe wà yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ti gbọ́njú nígbà yẹn, ẹ máa mọ nǹkan tó ṣẹlẹ̀ ní June 12. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì rántí ìgbà yẹn, ẹ máa mọ ẹ̀mí tó sọnù ní June 12. Àti ń dìbò kódà wọ́n tún recommend ẹ̀ pé in the whole world kò síbò tó wà peaceful tó dàbí ìbò June 12. Wọ́n ní kò síbò tó wà peaceful tó dàbí ìbò June 12. IBB dẹ̀ dorí ìbò yìí kodò. Tó bá jẹ́ pé dorí ìbò kodò nìkan ní ṣe bí kò bá dáa. Ó tún mú MKO Abiola, ó tún tì mọ́lé látàrí wípé MKO ń fight fún right ẹ̀. Right tá fail fún láti fight fún gbà yẹn. Ẹ ti rí, ìyẹ́ ẹ̀ sì ń jẹ wá di èní yìí o. Ìyẹ́ ẹ̀ sì ń jẹ wá di èní yìí. Right tá fail láti fight fún gbà yẹn. Right yìí ni MKO Abiola fight fún tó tì mọ́lé. Bèrè wọ́n máa gbẹ̀mí máa yìí sórí ọ̀rọ̀ mandate ẹ̀, sórí ẹ̀tọ́ ẹ̀, wọ́n máa gbẹ̀mí ẹ̀ o. Ìyà yẹn sì ń jẹ wá di èní yìí. Ṣé ẹ ti rí pé àwọn ọmọ Yorùbá, àwa youth, àwa la níjà yìí láti jà. Ìyà yẹn sì ń jẹ wá up till now. Tó pé kí ni à ń fail, à ń bẹ̀rù láti jà fún right wa. Àìjà fún right wa, ẹ wo bí tó bá wa dé di èní yìí. Now after 32 years, IBB wá jáde, wá ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ó dẹ̀ accept pé June 12 òun lòun da ojú ìjọba yẹn bolẹ̀. Kódà gan ó sọ nínú ìwé yẹn tí mo kà pé kí MKO Abiola gan tó dìbò yẹn lòun ti ní lọ́kàn wípé tíbò yẹn bá wáyé ní dídì o, òun máa gbá igi lé ni. A dẹ̀ gbọ́ pé MKO Abiola lọ bá kó tó di wípé MKO Abiola tara bọ election yìí. Ó lọ bá one-on-one. Àtúngbọ́ngbà yẹn pé best friend òun ni wọ́n. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rẹ́ dà ní òtó pọ́n. Ẹni abínibí náà kúkú ti ń dàyàn báyìí. Best friend ní IBB pẹ̀lú MKO Abiola. Best friend. Abiola dẹ̀ lọ bá IBB gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rọ̀ pé ń gbọ́, ṣó allow mi kí n contest election yìí. Ṣó ready láti gbé ìjọba yìí fún mi. Báwo ni kẹ́lẹ̀ ẹ̀ṣọ́ yìí ṣe lọ. IBB dẹ̀ fún ní go ahead pé lọ́ọ́ dìbò. Tí gbogbo àwọn ọmọ Nàìjíríà bá ti dìbò fún ẹ, àbùṣebùṣe níwájú Ọlọ́run àtèèyàn téèyàn kì í pè jẹ́ irọ́. Gbogbo àwọn ọmọ Nàìjíríà ló dẹ̀ dìbò fún MKO. Bí Yorùbá ṣe ń dì l'Haúsá ń dì ní Yíbò ń dì. Torí pé kí ni àti rí Abiola as our messiah. Èmi ò tí ì rí presidential candidate kan tó máa sọ wípé tóun bá wọlé o, nǹkan báyìí lòun máa ṣe. Kó dẹ̀ tó bẹ̀rẹ̀ election, àwọn few of promise. Ẹni tí ò tí dórí ipò, tí ò tí dórí àléfà, ó kàn sí promise ni pé tí n bá débẹ̀ o máa ṣe gbá máa ṣàwo. Kẹ́lẹ́kṣọ̀n tó bẹ̀rẹ̀ gan, àti rí fèrèfèrè nǹkan tó ń ṣe. Èmi ti rí MKO Abiola Mick. Ó ti wọlé ńgbà yẹn. Ó ti wọlé sí Wharf. Èmi ti rí ńgbà yẹn. Òun ni first candidate. Ẹni tó máa sọ pé òun fẹ́ jẹ president o, tóun bá dẹ̀ wọlé o, òun máa ṣe gbá o, òun máa ṣàwo. Kó dẹ̀ tiẹ̀ tó débẹ̀, kó tiẹ̀ tó dìbò fún rárá àti ń rápẹ̀rẹ̀. Ẹ wo gbogbo àwọn olórí wa ìsìn ẹnu yìí náà ni.
ẹnu náà máa fi yẹran sọ́bẹ̀ ẹnu náà máa fi yẹran sọ́bẹ̀ àwọn máa dogun àwọn máa dọgbọ̀n tó bá ti débẹ̀ ó parí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ dìbò fún wọn ẹ lè rí wọn mọ́ ó dìgbà tó máa tó fẹ́ dìbò míì kan tó tún jáde sí yín wọ́n á rí i pé àti wá gbọ́n já àwọn pé kí náà lè fi tù wá lójú o á bẹ̀rẹ̀ sí ní ha kóńgò gàrí kọ̀ọ̀kan àti ìgò ẹ̀pà kọ̀ọ̀kan àti aṣọ àkàrà á tún máa fi tù wá lójú àwọn náà dé wà daft àwa stupid àwa ebina yìí ò jẹ́ ká wá gbọ́n mọ́ èèyàn fi kóńgò gàrí àti aṣọ àkàrà kan ó dẹ̀ fi gbára ìtì wá fún odindi 4 or 8 years steers náà àti ìgbọ̀n o ọlọ́wọ́ bá ń gbọ́ àti ìgbọ̀n up till bí mo ṣe ń sọ̀rọ̀ yìí náà àti ìgbọ̀n tó lóṣèlú bí bá tún jáde ńsìn tó bá tún bẹ̀rẹ̀ sí ní ha 5,000 10,000 a máa tún jáde àní etí ẹ̀já àgbà tó bá jẹ́ pé ìta máa jẹ náà nìyẹn ẹ kúkú jẹ́ ká jẹ́ ẹ ti rí mentality wa IBB wá jáde after 32 years ó wá kódà ó tiẹ̀ tún ka àwọn tọ́jọ́ mọ̀ nípa ọ̀rọ̀ yẹn ẹ wá gbọ́ kó wá dàbẹ̀ ń gbé bóyá èmi ni mo sọ ṣe rí fídíò yẹn jọ̀ǹtọ́ ọlọ́run ẹ̀ ló lè fẹ́ mi kò ṣe fídíò tẹ́lẹ̀ fast forward kò ṣe fídíò tẹ́lẹ̀ kan lè ignore ẹ jọ ẹ share fídíò yìí àwọn ọmọ kan wà tó yẹ pé wọn ò mọ nǹkan tó ṣẹlẹ̀ ní 1993 yẹn up till now wọn ò mọ irú fídíò yìí á dé ẹ̀ láìkí wọn á jẹ́ kán mọ̀ wípé so aṣọ tí ẹ ti ń kó wa lẹ́rù bọ̀ tipẹ́tipẹ́ ẹ jọ ẹ share fídíò yìí fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sílẹ̀ ẹ lé Global TV ẹ subscribe kájọ máa jẹ̀gbádùn ètò yìí ẹ wá gbọ́. IBB named his accomplice, so watch out for the list of those people because of the list there is Yoruba names, there are Hausa Fulani names, there are Igbo names. So watch out for some of them that you know and some of them that you don't know you can read about them. Gbogbo àwọn tí wọ́n jọ accomplish kìíní yẹn ni o gbogbo àwọn tó jọ accomplish yẹn gbogbo àwọn tó jọ ṣiṣẹ́ yẹn but òun gbà pé as a leader òun lòun kọ̀ sí ẹ̀ ó accept as a leader pé òun lòun kọ̀ sí ẹ̀ ṣé àwọn pé tí wọ́n bá máa carry operation kan olórí náà ló máa fún ọ ní go ahead but kò lè jẹ́ olórí nìkan òun náà ló dá ṣiṣẹ́ yẹn kò lè jójó òun nìkan ẹ gbọ́ láti ìbẹ̀rẹ̀. IBB named his accomplice, so watch out for the list of those people because of the list there is Yoruba names, there are Hausa Fulani names, there are Igbo names. So watch out for some of them that you know and some of them that you don't know you can read about them. Some are dead, some are alive. Then when we come back, we'll be analyzing the issues pertaining to that annulment, the fate of MKO Abiola. We'll be traveling back all the way to 32 years ago, which was when the election was annulled in 1993. We'll be looking at the impact of that annulment on democracy, on development and governance in Nigeria today, and what should be the next step after this apology. We'll be dissecting that and a whole lot more on this episode of Politics with Dr. Ogmosholadej. I must say that this is not the kind of video that you will just fast forward. This is a video that you must watch to the end. I don't get data, for this kind of video because we are talking of a record 32 years. Let's go and watch the apology and acknowledgement of IBB. Ṣé ẹ ti gbọ́ pé fídíò yìí ò ṣe fídíò tẹ́kàn lè sọ pé ẹ fẹ́ fast forward àbẹ fẹ́ ignore ẹ̀ àbẹ kàn fẹ́ abandon ẹ̀. No, mi ò ní data kò kàn ẹ jọ ẹ wo fídíò yìí délẹ̀ ẹ listen sí ẹ ti gbọ́ Yorùbá wà nù àwọn tọ́jọ́ accomplish yẹn Haúsá wà nù wọn Yíbò wà nù wọn tọ́jọ́ accomplish yẹn téèyàn bá jẹ́ olórí òun ni kò lè dá àṣẹ yẹn pa but òun náà ló máa jẹ́ godfather tó máa ṣe pé yá go on ó dé accept gbogbo blame yẹn but ṣe rí blame tó wá accept yìí o ṣe rí apology tó wá jáde síta tó wá fẹ́ máa sọ yìí ọ̀ tó sọ yìí tó ka gbogbo wọn yìí nígbà kan náà nígbà tí ó dàbí pé kò ju bí a year or 2 years lọ tó step down tí pressure yẹn pọ̀ IBB make statement kan gbà yẹn náà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rántí gbà yẹn ó ní tẹ́ ẹ bá tọwọ́ bọ̀ mí lẹ́nu tí n bá formit gbogbo àwọn tẹ́ ẹ expect pé èèyàn gidi ní ojú yín yẹn tí n bá bẹ̀rẹ̀ sí ní dárúkọ gbogbo àwọn tó wà back of June 12 pé ẹnu àyà gbogbo wa àti ètò òkú fẹ́ sọ́ngbà yẹn ni bóyá wọ́n sáré lọ block ẹnu ẹ̀ I don't know torí gbà yẹn náà ó dẹ̀ pé ọ̀rọ̀ yẹn gbé nínú ó ń gbé IBB núgbà yẹn
ọ̀rọ̀ yẹn ń gbénú ó fẹ́ fọ̀mí tiẹ̀ ńgbà yẹn àtẹ̀tí rò pé bí ó máa sọ ni torí ó ní tóun bá sọ ó ní Nàìjíríà máa scatter ó ní Nàìjíríà máa collapse ó ní war máa dé tóun bá sọ àwọn tó wà behind June 12 ó tún gbé mi but now ó ti wá ń confess báyìí ẹ wá gbọ́. June 12, 1993. However, the tragic irony of history remains that the administration that devised a near-perfect electoral system and conducted those near-perfect elections could not complete the process. That accident of history is most regrettable. The nation is entitled to expect my impression of regret. Wọ́n tún pàtẹ́wọ́. Of the military administration, I accept full responsibility for all decisions taken under my watch. Àwọn màálù tún pàtẹ́wọ́. Wọ́n tún pàtẹ́wọ́. Happened under my watch. Mistakes, oversights, and missteps happen in quick succession. But I say in my book, in all matters we acted in the supreme national interest so that Nigeria could survive. Our nation's march to democracy was interrupted, a fact that I deeply regret, but Nigeria survived and democracy is still alive, a testament to our resilience and commitment to progress. This book is part of my personal story of that encounter with national history. I did not travel alone. I undertook the challenging work of leadership in the company of many patriots. Many are still here, while others have gone the way of all the flesh. I cannot name all our allies and fellow travelers. Ẹ jọ̀ọ́, mo fẹ́ kẹ́ listen díẹ̀ torí ó dà ní pé ohun Babangida ò clear mọ́ dáadáa. Ó ní àwọn tí àwọn jọ wà ní journey of decline MKO the right. Only some are still there and some are already gone. Ó fẹ́ máa mention orúkọ wọn sìn, mo fẹ́ kẹ́ bá mi listen. But let me acknowledge the contributions of men like late Augustus Ihomu, Komodo Ebitu Ukiwe, Professor Bolaji Akinyemi, Dr. Kalu Idika Kalu, Dr. Tunji Olagunju, Chief Olufala Enahu Kabit, the late Professor Babatunde Fafunwa, the late Professor Walikoe Ramson Kuti, the late Dr. Shatima Mustafa, the late Alhaji Bumu Sharif Musa, the late Rear Admiral Patrick Koshoni, Lieutenant Alani Akiyade, General Ali Gusau, General Haliru Aikilu, the former Senate President Brigadier David Mark, Brigadier General Tunde Ogweha, Colonel Abubakar Nengiwa Omar, the late UK Bello, the late General Nuhu Gomaji, Colonel Sambo Desuki, and a whole list of prominent colleagues. They are all lists for the prominent colleague tí wọ́n jọ carry out operation yẹn. Mo mọ̀ pé tó bá jẹ́ pé Abacha náà ṣì wà láyé, tó bá jẹ́ pé Abacha ṣì wà láyé, òun náà máa name gbogbo àwọn tí wọ́n sign ikú MKO Abiola. Torí ọwọ́ IBB kan ní ikú MKO Abiola ti wá, ọwọ́ Abacha nìyẹn ti wá. Àwọn tó jọ carry operation pé kó má gbéjọba lẹ̀ fún Abiola, àwọn ní IBB kà yẹn. Now, adẹ̀tún gbọ́ngbà yẹn náà wípé àwọn lọ́balọ́ba kan wọ́n gather together. Bàbá Abacha ó invite wọn sí Abuja ńgbà yẹn, ó gbé portfolio fún wọn. Mo mọ̀ pé ká ní Abacha náà wà láyé, ó ṣeéṣe kóun náà kà wọ́n. Àwọn tán dẹ̀ mọ́ra wọn, wọ́n dẹ̀ mọ̀. Wọ́n mọ́ra wọn. Àwọn ọba tán lọ gba owó ńgbà yẹn, wọ́n mọ̀. Tẹ́ ẹ bá gbàgbé ìgbà yẹn náà ni Abacha tún invite gbogbo àwọn olórin
tán ní kan wá kọrin ìgbà tó fẹ́ transfer rẹ̀ láti ológun sí alágbádá òun ló bà kárí àwọn kan jẹ́ di èní bíi màmá wa Àbẹ̀ní Salawat ó affect Pasuma náà díẹ̀ ó affect Wàsíù náà díẹ̀ but ọpẹ́lọpẹ́ àwọn èèyàn ńláńlá tí Wàsíù náà tún mọ̀ díẹ̀ tó àwọn tó lọ kọrin gbà yẹn rẹ̀ pé Sashina Peter náà wà láàrin wọn tó lọ kọrin fún Abacha ńgbà yẹn náà nígbà tó fẹ́ transform rẹ̀ láti ológun sí alágbádá àárín yẹn náà ni ó organize tó pe àwọn lọ́balọ́ba jọ bó ṣe máa yànké Abíọ́lá adẹ̀gbọ́ngbà yẹn náà pé ó gbé portfolio fún wọn kálóhun náà bá wà láyé ni ó ṣeé ṣe kóhun náà ti wá confess báyìí èmi dẹ̀ mọ̀ wípé IBB ti ń rí fèrèfèrè ó dàbẹ̀ ni pé àsìkò ti fẹ́ tó ẹ máa wo ṣẹ́rí confession tí ó ṣe yìí o ó lè máa lo ọdún ìdílé tí ọlọ́jọ́ máa fi dé ó fẹ́ jẹ́wọ́ gbogbo àṣìṣe ẹ̀ kó tó di ipò lọ kò fẹ́ gbé heavy load yẹn lọ bẹ́ẹ̀ ṣé pé kan tí ó ṣe yìí sìn lójútọ́ àti lódodo ó ti release ara ẹ̀ a gbà wípé òun ló dorí Nàìjíríà kòkòdò báyìí ó wá kù sọ́wọ́ ọmọ Nàìjíríà nísìn ṣé ẹ fẹ́ gba ẹ̀bẹ̀ ṣé ẹ fẹ́ dáríjì ṣé ẹ ti ṣàforíjì fún ṣé ẹ ti accept apology ẹ̀ ṣé ẹ gbàgbé gbogbo nǹkan tó ṣe tó sọ pé àṣìṣe ni ṣé ẹ ti gbà fún ó wá kù sọ́wọ́ ọmọ Nàìjíríà ó ti sọ jáde báyìí sìn ó ti sọ jáde èyí tó le jù ní nǹkan tó ó ti ṣe yìí kò fẹ́ gbé lọ sọ́run ó ti sọ jáde ẹ̀yin ọmọ ìyá mi ẹ jọ̀ọ́ ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí ó máa wúlò fáwọn ọmọ wa ẹ jọ̀ọ́ kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV ṣe rojú ọ̀daràn ojú ìkà tó dorí Nàìjíríà kodò di èní tá wà yìí tó bá jẹ́ wípé wọ́n gbé mandate yẹn fún MKO Abiola ńgbà yẹn I can bet you guys Nàìjíríà ò lè rí bó ṣe rí ìní torí Abiola ready láti turn Nàìjíríà into good country ó ti ya gbogbo máàpù yẹn lẹ̀ a dẹ̀ ti rí sáyìn ẹ̀ kó tó di pé wọ́n ti bẹ̀rẹ̀ election ẹ obi tá wà lélẹ̀ ni from 50 tá wà ńgbà yẹn IBB dẹ̀ dá padà sí number 0 mo fẹ́ lè sọ pé Nigeria is the worstest country or be number 2 worst number 2 in the whole world and ìlú tó dẹ̀ kún fún wàrà àti oyin tó kún fún a lot of resources tó yẹ pé àìmọye ìlú tí wọn ò ní tirikọ́tà nǹkan tá a ní tìlú wọn dẹ̀ dàbí paradise tó bá jẹ́ pé àwọn náà nírú nǹkan tá a ní ni in fact afẹ́ lè máa pẹ̀lú yẹn ní heaven Nàìjíríà ní nǹkan tá a lè fi turn Nàìjíríà to like heaven tó máa pẹ́ ìlú rẹ̀ àwọn ìlú tí ò ní tirikọ́tà nǹkan tá a ní à ń gbọ́ bí ìlú wọn ṣe rí IBB ló dorí ìjọba yẹn kodò ẹ̀dẹ̀ máa wo nígbà tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu débẹ̀ mo rò pé ó máa take revenge ni o mo rò pé ó máa take revenge bàbá wa MKO Abiola pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ dorí ìjọba MKO kodò gbogbo yín ni máa make sure pé mo arrest tó bá jẹ́ pé Yíbò ní irú kan báyìí ṣẹlẹ̀ sí tó bá jẹ́ pé Yíbò ní irú kan báyìí ṣẹlẹ̀ sí tí Yíbò kan wá ní opportunity àti débẹ̀ I can bet you gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ yẹn á clear gbogbo wọn nǹkan tí mo rí bóyá bàbá Bọ́lá Ahmed Tinubu fẹ́ ṣe nìyẹn but ó yọ lọ́run ẹ̀yin lólùfẹ́ mi ìròyìn tó tó mi lọ́wọ́ ni àti information tí mo gbọ́ tí mo ní mi ò ní ṣaláì máa wà fún ẹ̀yin lólùfẹ́ mi o IBB ti jáde o ó ti wá bẹ̀bẹ̀ o láti 32 years ago ó ṣe wá tọrọ apology pé òun lòun dorí ìjọba Nàìjíríà kodò òun lòun sì sí mandate MKO Abiola ó dẹ̀ accept ó dá gbogbo blame yẹn sórí ara ẹ̀ but ẹ̀yin lólùfẹ́ mi mo need the comment yín lábẹ́ comment section ṣé ẹ ti foríjìn ṣé ẹ ti dáríjìn ó dẹ̀ kù sẹ́yìn olólùfẹ́ mi lọ́wọ́ èmi ti mú information wá bá yín ó dẹ̀ wá kù sí yín lọ́wọ́ ó ti bẹ̀bẹ̀ ṣé ẹ dáríjìn ṣé ẹ ti foríjìn àbí àtúkútúkú ẹ̀ lọ́nà o torí èmi mọ̀ pé n tó fi jáde wá yẹn ó ti ń rí fèrèfèrè ó dàbẹ̀ ní pọlọgọ dìde láti bí ọdún mélòó náà nísìn tó ń fún ara rẹ̀ ní ò gbádùn ara rẹ̀ orí wíṣà ló wà kò gbádùn ara rẹ̀ kò lè gbádùn ara rẹ̀ olólùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ IBB tó wá jẹ́wọ́ ìwà burúkú tó wù ní 32 years ago a ò ní rí jù báyìí lọ tí n bá tún gbọ́ any information màá tún wá mú fún yín ire o.